lábẹ́ ìdarí ìgbìmọ̀ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Muslim Pilgrim Welfare Board. A sì tún fẹ̀mí ìmoore hàn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Olúwaṣèyí Abíọ́dún Mákindé FNSC pẹ̀lú àtìlẹ́yìn tó gbọngbọ́n tí wọ́n ṣe fún wa. Kájì 2024 fi kẹsẹ̀ járí tó fi mọ́ gbogbo aṣáájú ẹ̀sìn pátápátá àti gbogbo mùsùlùmí pẹ̀lú àwọn òjáàjì wa. Ọlọ́run Allah ó gbà á níjọsìn fún gbogbo wa. Ètò ti tún wá bẹ̀rẹ̀ báyìí fún Kájì 2025. Ilẹ̀kùn ìforúkọsílẹ̀ ti ṣí. Ọ̀pọ̀lọpọ̀ ètò tó fi mọ́ ìgbésẹ̀ nígbìmọ̀ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ tún ti gbé láti mú Kájì 2025 ó rọrùn ní wẹ̀lẹ̀mù. Láṣẹ ní ẹ máa bọ̀ báyìí láti wá forúkọsílẹ̀. Torí pé àtètè sùn làtètè jí. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí ọ́fíìsì alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní Hajj Camp Olódó Ìbàdàn tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09138064502 pẹ̀lú àjọ alálàájì ìpínlẹ̀ Ọ̀yọ́ Hajj 2025 ìrọ̀rùn ló máa bá dé bi'idhnillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أكرانك كما الجنة السلام عليكم ورحمة الله وبركاته. Akira káàbọ̀ sórí ètò wa Al-Basira èyí tí a ti ń retí ẹ láti lè ṣe rédíò Solutions FM 93.9. Ètò náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú àṣẹ Ọlọ́run. A rọ àwọn olólùfẹ́ òdodo kí a tún súnmọ́ tòsí, kí a mú nǹkan kọ̀wé wá sí tòsí, ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà lọ. Kọ́lọ́n kó san gbogbo wa ní ẹ̀san lóore. Àwọn sáàsì wa tí wọ́n mú bá a sọ̀rọ̀ Ọlọ́run wọ́n ti wà ní ìkàlẹ̀. Àwọn náà ni wọ́n ti ń ṣe bọ̀ lánàá lónìí tó wá dọ̀la Ọlọ́run jẹ́ kó rẹ̀ wọ́n láéláé. Àwọn náà ni sásùwà Sulaiman bun Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè. Kọ́lọ́n jẹ́ kí a rí wọn pẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run atọrọ àlékún ìgẹ̀ fún aṣọ́jẹ̀dá anabi wa Muhammad ìkẹ́ Ọlọ́run kó máa bá anabi àti àwọn ará ilé rẹ̀ tán sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀lé ojúpọ̀nà tí anabi wa sallallahu alaihi wasallam tó filẹ̀ tí ó fi di ọjọ́ ògbédàl kìyàmà. ní àkọ́kọ́ à ń bẹ lọ́hùn àwọn àfáà wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àbáwọ̀ Gbanimádùl Arabi Nàìjíríà Ọlọ́run bá ní kẹ́ wọn. gbogbo bàbá wa tí wọ́n tẹná mímọ̀ nínú ìlú tí a wà ẹ́ Ọlọ́run bá lè kẹ́ ọlábà ní kẹ́ gbogbo wọn. àwọn tí wọ́n ṣẹ́kù láwọn àfáà wa tí wọ́n múlẹ̀ àwọn ẹni Ọlọ́run lọ́wọ́ tí wọ́n múlẹ̀ ìmọ̀lẹ̀ Islam tí wọ́n ń tà káàkiri ó bẹ̀rẹ̀ látọ̀rí àbáwá àgbà Ìmáàmù Ìbàdàn dé kárí gbogbo káńsù pátá àti gbogbo àwọn àfáà wa lápapọ̀ Ọlọ́run bá lè kẹ́ ọlábà ní sàlékún dáadáa wọn. bàbá wa Mudiru Mahad Ọlọ́run bá ní wà pẹ̀lú wọn wọlé àtọ́ka ọ̀sọ̀ Ọlọ́run wọlé agbóhùn ńlá ilẹ̀ ilẹ̀ iléeṣẹ́ Solution FM Ọlọ́run má jẹ́ kó jóná ìlú Ìbàdàn Ọlọ́run má jẹ́ ó dàrú gbogbo Nàìjíríà lápapọ̀ má jẹ́ àrí àrìbọ̀ aburú gbogbo àgbáyé Ọlọ́run má bá ní bùtù síbi tí ń gbóná lọ́wọ́ ibi tí ó gbóná má jẹ́ omi gbóná wà ńbẹ̀
wọlé àjọ kan sọ lọ́run àwa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo tí ẹ̀ ń gbọ́ wa nílé tí a sì ń fi ẹ̀mí tọlọ́run tá a fi ń bára wa lọ tá a wo ibi tí a kù sí pé ọmọ kékeré ni wá tí ọlọ́run ní kí a rọra máa fi ìfẹ́ tọlọ́run ká fi máa bára wa lò ọlọ́run kó jẹ́ kí gbogbo wa ká bá níbi tó gbé lérè o gbogbo ibi tọrọ ẹnìkọ̀ọ̀kan wá dáadé mọ́jọ́ takú bẹ̀ èyí táwọn ará wá sí fọlọ́run kọ́lọ́run kó bí àbùkátà náà la hawla wala quwwata illa billahil azim. Ní alẹ́ òní ní 29 of December oṣù kejìlá 2024 ọdún 2024 tí ó kù bí ijọ́ mélòó kan tá a fi bọ́ sínú 2025 a sọ̀rọ̀ lórí ẹ̀ kódà a fún a ní àdúrà téèyàn máa ń ṣe wọnú ọdún tuntun. So inshallah a ṣàlàyé rẹ̀ so wọ́n sáà máa kàjú ọ̀rọ̀ kan ń lọ lọ́wọ́ tó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ọ̀tá Islam tí wọ́n ń bínú Islam wọ́n wá bọ́ bẹ́ẹ̀ wọ́n àbẹ̀ ṣẹ̀ríà o ṣẹ̀ríà kẹ̀ nítorí ìgbésẹ̀ kan tó wá ní ìlú Ọ̀yọ́ ìlú àlùbáríkà ọlọ́run má jẹ́ kí ìlú náà bàjẹ́ kódà lómi ti ń pariwo wọ́n ní lọ́yọ́ state kò mọ̀ ìyàtọ̀ láàrin Ọ̀yọ́ town àtọ̀yọ́ state so àwọn tí wọ́n wá ṣẹlẹ́sìn wa ní akọ́ bọ́ta kó tó di pé àwa ń rí àwọn Sọ̀bẹ́sẹ̀lú àwọn chief missioner of Sọ̀bẹ́sẹ̀lú Association of Nigeria so àwọn náà wá ń bọ́ta so kì í ṣerú ìtẹ̀yà àbáná ẹ ti mọ̀ wọ́n àwọn tí wọ́n máa ń súnmọ́ àwọn ẹ̀ẹ́bà lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe ẹ̀ẹ́bà lọ́dọ̀ kódà wọ́n lè lọ bá pásítọ̀ jẹ oúnjẹ kí lórúkọ rẹ̀ àti ẹ ti mọ orúkọ báwọn ẹ ti mọ àwọn ẹ ti mọ dádì yín tí a máa ń ṣe fún nǹkan báwọn so àná ń dá sọ̀rọ̀ ṣẹ̀ríà àtàwọn míì àkọ́kọ́ náà ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà panel ìyàtọ̀ ń bẹ láàrin ṣẹ̀ríà panel àti ṣẹ̀ríà court so ti yé báyìí nǹkan tí wọ́n fẹ́ gbé wá kódà ara àwọn ẹlòmíín bọ́ta tẹ́ẹ̀bà lọ ṣẹ̀ríà ẹ máa lọ ilẹ̀ Haúsá ẹ máa lọ ìlú Lárúbáwá tí ń dàrú irú bí ẹ ti lo ṣẹ̀ríà ní ń dàrú ṣé ṣẹ̀ríà ní ń dàbẹ̀rú àbáwọn ìlú ọ̀tá ẹ̀sìn tí wọ́n ń fojú síbi ìlú Islam bá wà tí wọ́n ń dàbẹ̀rú ẹlòmíín wà nílùú èbó ni ó lókà bó sì wà nílùú òyìnbó ó tún wá lókà mọ́ so local diaspora so nílò ẹ̀ka máa fún pé ibi títí níbo wàláì tí ẹ bá rẹ lómi yàn bẹ́ẹ̀ lè kó gbàdúgbò látòrí fún pé ó sì wá sí ìdè airport rí báyìí so ṣẹ̀ríà kò síbi ìgbẹ́gẹ́ tí a ti ń lo ṣẹ̀ríà tí ṣẹ̀ríà wà dàbẹ̀rú and tá a bá ń sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà ó yé gómìnà wa nípìnlẹ̀ Ọ̀yọ́ ó yé gbogbo àwọn gọ́vnọ̀ gbogbo nǹkan wọn ní kẹ́yìn èèyàn máa dá sí lórí ètò ìtọ́ ọ̀mọ̀ lọ fẹ́ dá sí kí ló ṣẹlẹ̀ lọ́yọ̀ kí n tó wá sọ ṣẹ̀ríà tí àwọn mùsùlùmí ń lò kí intense ń pa tí wọ́n ń sọ lọ́yọ̀ yẹn àti ń ṣe nìbàdàn ó ti lé ní 20 years 20 years kí tiẹ̀ ní àti ń ṣe nìbàdàn ó ti lé ní 20 years dáadáa tí bá ló ti lé náà kò mí kí n sọ pé ó tó 20 years ó ti lé ní 20 years tá a ti ń ṣerú tí Ọ̀yọ́ town tí wọ́n fẹ́ ṣe Òṣogbo wọ́n ń ṣe ń bẹ̀ Ògbómọ̀ṣọ́ wọ́n tún fi lélẹ̀ láìpẹ́ yìí tí mọ̀mọ́ Ògbómọ̀ṣọ́ fi lélẹ̀ ṣẹ̀ríà panel so àwọn tí wọ́n fẹ́ broadcast ọ̀rọ̀ àbáwọn tí wọ́n wà nídìí information bóyá àwọn ní a ṣe mistake lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà court panel àwọn tí wọ́n gbé kalẹ̀ látòrí bàbá àmọ́mù Ọ̀yọ́ tí wọ́n jáde láyé tí ẹ àti ìjẹ̀mọ́mù míì nílùú Ọ̀yọ́ àwọn ni wọ́n ti kó àwọn kọmitì yẹn jọ tí awareness ti wà káàkiri àfi mùsùlùmí tí kò bá sí lọ́yọ̀ọ́ yálà oníṣẹ́ ọwọ́ ni oníṣòwò ni kì í sọdún ìní ti bẹ̀rẹ̀ wọ́n ti ń ṣe awareness wọ́n ti ń create awareness oríṣiríṣi seminar táwọn èèyàn lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ tí ẹ ń lonú Central Mosque torí gbogbo nǹkan làwọn èèyàn máa kó lálùsùn náà lọ́rùn àwọn ni ó àwọn àbíyà so irú àwọn dádì Sọ̀bẹ́sẹ̀lú ń gbà míì ẹlòmíì lè jọ ọmọ Ọ̀yọ́ tí ò ní gbélé o wọ́n ní láwọn ọmọ sí torí pé wọn ò gbélé ẹlòmíì ò gbélé so ibi tí wọ́n sì ń gbé náà wọ́n tún ba bẹ̀ wọ́n ń dabẹ̀ rú náà ni so ẹni tí kò bá gbélé kó mọ̀ bèrè lọ́wọ́ ara lé pé kí ni ń ṣẹlẹ̀ tó ti yé báyìí ní ìsìn irú mẹ́jọba jẹ́ ní ìsìn kò gbọ́dọ̀ dá sọ̀rọ̀ Ọ̀yọ́ tán tọ́rọ̀ mọ́ Ọ̀yọ́ ni so kò sí gbélé
kó á ní wọ́n ṣe nǹkan nílé ọ̀mọ́ so ṣé Ìbàdàn kọ́ lọ wà ní Ìbàdàn láti ń tọ́jú rẹ̀ so ọkàn lè yọ wálẹ̀ lójijì ni kọ́mọ́ di Ọ̀yọ́ ayọ́mọ́lẹ̀ so wọ́n create awareness pé afẹ́sìn nǹkan báyìí afẹ́sìn nǹkan báyìí afẹ́sìn nǹkan báyìí gbogbo àwọn èèyàn sí Sharia panel èyí táwa ti ń lò lọ́yọ̀ state wọ́n ń lò káàkiri oríṣiríṣi Ọ̀ṣun ń lò ní Òṣogbo so kálukú ní kódà irú tí ń ṣẹlẹ̀ a fi ń rọ ẹ̀yìn ìlú yòókù náà kálukú náà onírú panel yẹ kí ni wọ́n wá ń pè bẹ́ẹ̀ kágbọ́yé torí ó sì yẹ pé nígbà táwa mùsùlùmí bá fẹ́ lo nǹkan tiwa tó wà nínú ẹ̀sìn wa ni wọ́n tẹ̀ ṣe mùsùlùmí ọmọ bá wa dá sí nígbà tí wọ́n introduce Islamic banking làwọn èèyàn bá ń bọ́ ta á ṣe àṣeyẹ Islamic banking tí ó bá wà nínú ẹ̀sìn tí náà wọ́n náà introduce ẹ̀gá ẹni tó fi mọ̀ yìí pé àní Islam sẹ́yìn mọ̀mọ́ wa tó jẹ́ ìfẹ́ sọ̀rọ̀ lórí nǹkan ni pé gbogbo ẹ̀yin tẹ́ ti wà nínú Islam má doubt ẹ o wọ́n lẹ́ ọ̀nà ni torí pé òun ni ó kó gbogbo ètò ìṣẹ̀mí ayé pátá sínú tí ọ̀sẹ̀ sì kankan tó kó ẹni tí ó bá sì ní nǹkan yóò máa sọ̀tẹ́ tó bá nígbà míì tí ó bá ṣe kọ́ ló ń bá dáadáa ṣùgbọ́n ẹni tó ló ń bá dáadáa yóò máa mọ̀ pé oore ń bẹ ń bí nǹkan yìí ẹ jẹ́ n fún yín lọ́rọ̀ kan tí bàbá wa Dáúdù Àmọ́wá Alága tí wọ́n sọ fún wa Alhaji wa Kúnlé Sánínà tún sọ̀rọ̀ yẹn ní Usra nínà community jọ Wednesday yìí wọ́n ní nílùú North Korea pé ìlú yẹn lágbára ẹ̀yin olùgbọ́ wa ẹ máa gbọ́ ní tí mo fẹ́ sọ yìí nínú ilé a fi ń sọ ilé kó fi lè bá a mọ̀ yìí pé bushra lana ma'ashara al-islami inna lana. bushra lana ma'ashara al-islami inna lana. min al-inayati rukna. ركنا غير منهدم من العناية ركنا غير منهدم. àfọlọ́rin ní bushra lana. bushra lana ma'ashara al-islami inna lana. ìdùnnú ni fún wa oríire ni fún wa gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí tá a jẹ́ olùwàgbọ́ òdodo tá à ń ṣe ìsìláàmù oríire màní oríire tó ta tí a fẹ́ lè para wọn nítorí rẹ̀ ipe oore ṣe wá tó báyìí àfààní mínàlì ìnáyàtì rúkìnà. ìkọbi ara sọ̀rọ̀ ń kọbi ara sẹ́sìn wa ẹ̀ orígun kan ní tí ò lè wò torí pé kò sí ń tọ́ wádẹ́nu Islam nígbà tá à ń sọ̀rọ̀ Islamic banking ara àwọn tí èsè mùsùlùmí tó dìde tó jẹ́ pé wọ́n bá wa defend ẹ̀ ọkùnrin kan bẹ tó máa ń sọ̀rọ̀ láwọn orí rédíò káàkiri Edmond Obilo ẹni yẹn padà defend ẹ pé why n tó wà nẹ́ẹ̀sìn Christians dẹ́ni yẹn ó defend ẹ pé kí ló dé ẹni tó bá ní kí wọ́n máa lo nǹkan yìí pé wọ́n máa ṣe Islamic banking ṣé ẹni tí èsè mùsùlùmí wọ́n pè sí ni nǹkan tẹ́sí wọ́n gbọ́ wọn bẹ́ẹ̀ ṣe kí ni jẹ́tọ́ fẹ́ parẹ́ ẹlòmíì mo sọ pé ẹlòmíì lókà ọwọ́ à ń lo òyìnbó ó sì mọ̀ pé ó wà ní constitution Nàìjíríà yìí pé ẹ̀sìn kálukú lè practice ẹ̀sìn àtòfin tó wà nínú ẹ̀sìn yẹn freedom of religion wà ń bẹ ó sì lọ́wọ́ à ń lo ìbò sí sọ pé ẹ̀yin lè tẹ̀lé ṣé àwọn tí wọ́n ń kọ kínní ìwọ ò gbọ́dọ̀ padà wálé kó wá bọ́ House of Assembly kó gbáko tí ìbò bọ́yọ̀ wọlé wọ́n fi bẹ̀ pé kálukú practice ẹ̀sìn rẹ̀ àwa mùsùlùmí la fẹ́ lòdàjọ́ náà ní ara wa kọ̀ọ̀kan wọ́ but mùsùlùmí gẹ́gàn ọ̀gbọ́yé irú ìdájọ́ wo ni wọ́n ń sọ tí ẹ bá ti ń sọ̀rọ̀ nípa Sharia panel so Islamic banking nígbà tá a lò ní ìsìn ẹ̀rọ àǹfààní rẹ̀ ẹ wá wà tí máa kówó bẹ̀ sẹ́ńtì ẹ̀sẹ̀ mùsùlùmí kò kówó bẹ̀ gbogbo àwọn tó ní ilé ẹ̀kọ́ wa ní Ọ̀ṣun ní Ẹ̀sà Òkè nígbà tí Islamic kíní tó wà ń bẹ Islamic cooperative àwọn lecturer tó jẹ́ pé wọ́n èsè mùsùlùmí wọ́n wá lọ ń join Islamic cooperative torí pé wọ́n rí wípé ibẹ̀ lórí ire wà kò sí lè ń bẹ̀ ṣùgbọ́n wọ́n làwọn ò lè ṣẹ̀sìn ṣùgbọ́n ara àǹfààní Islam ń bẹ ara àwọn irú nǹkan tá à ń sọ nìyẹn tí wọ́n ń pè Sharia tọ́wọ́ tẹ́wọ́ ran kan gbogbo yín tẹ́wọ́ ti gbọ́ Sharia torí àwọn àfọ́nbídíà tí orí tí wọ́n fà pọ̀ gbogbo ẹ̀ náà ni pé pààyàn wọ́n ní àwọn àbíyà ní ó kíní kẹ́hìn tó lókà gbogbo ẹ̀yin tẹ̀ ń dá ọkọ̀ pé wàbíyà kẹ́ àwọn àbíyà ní àwọn kan wàbíyà ẹ mú tíra àfa Muhammadu Bunu Abdul Wahab tẹ́ káwà tó sọ pé kí wọ́n pààyàn ẹ lè rí kí ló wà yín tí bàbá Muhammadu Bunu Abdul Wahab tí wọ́n fi dọ̀tá yín kò ju pé tàwhídù lọ kìtàbù tàwhídù yẹn gẹ́gẹ́ lọ́dọ̀ wà lálẹ́
àbá tẹ́ bá ti ń gbọ́ tẹ́ ti ń parí pé wọ́n náà ń kẹ́ wàbíyà ní sẹ́ráfà ti sọ pé àwọn wàbíyà ẹ lọ wò dáadáa yín sóògùn in tó fi kórìíra Muhammadu bin Abdul Wahab ni pé in tí Muhammadu bin Abdul Wahab kọ̀rọ̀ lórí lọ́rọ̀ ṣíríkù ẹ má ṣẹbọ ẹ tó bá ti wá ń ṣẹbọ yóò máa pariwo tó bá ti rálùsùn náà pé àwọn ni wàbíyà àwọn pààyàn irọ́ ní pakẹ́ ẹ lè bá àṣà fún torí pé ọjà tiẹ̀ ti tán ó ti rí páwọn èèyàn ọjà ti túká ṣẹ̀ríà tí ìjọba wa gan bá gbọ́ ṣẹ̀ríà yìí wọ́n sọ fún wa pé ẹja máa lò ṣẹ́rí ń tẹ́ máa ń pariwo ọ̀gọ̀rọ̀ mùsùlùmí gan ni ọ̀gbọ́yé ìwà sọ wọ́n pé tó o bá rí ibi tí wọ́n ti ń lo ṣẹ̀ríà kódà ó tún fẹ́ máa rò pé àbí ìsìláàmù gan tó ní wọ́n lọ máa dẹ́ṣẹ̀ ni. jẹ́njọ́ sí nígbà tẹ́ ẹ̀ mọ̀ ẹ àbí lọ́wọ́ ẹni tó bá mọ̀ irú panel wo làwọn ará Ọ̀yọ́ sórí gbogbo tí mo sọ yìí pé wọ́n create awareness mùsùlùmí gidi tó bá wà nílùú Ọ̀yọ́ kò gbọ́dọ̀ sọ pé wọ́n gbọ́ sí pé wọn ò ṣe oríṣiríṣi sẹ́mínà ni wọ́n ṣe ní mùsùlùmí gidi o tó ìmọ̀ kó bìlọ́ǹgì sẹ́gbẹ́ kan báyìí tàbí kó bìlọ́ǹgì sí kan báyìí tàbí kó jẹ́ àwọn oníṣòwò báyìí gbogbo àwọn èmi làwọn oníṣòwò kọ̀ọ̀kan àwọn oníṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan làwọn àáfàá wa tí wọ́n wà ń bẹ̀ ẹni tí wọ́n fi ṣe chairman panel yẹn àwọn náà ni àáfàá wa àgbà Dr. Rafiu Adisa ìmáàmù àná nílùú Ọ̀yọ́ àwọn ni wọ́n dẹ̀ kó kọmitì yẹn jọ inú ògo ilẹ̀ Yorùbá tá a lè máa fi gbárí òun ni Dr. Rafiu Adisa wà tí ẹ lọ kẹ́kọ̀ọ́ yege wá láti ilẹ̀ Saudi. abẹ́ ẹ̀rọ pàwọn kéwù pé ẹsẹ̀ kúkú ni tọ́lọ́run bá ti sọre fún yàn èèyàn gbárùkù tó rè ní àdúrà bàbá wa lọ́gbà ló jẹ́ kí gbogbo ọ̀dọ́ o tún gbọ́dọ̀ ráhùn bàbá àfi o gbọ́dọ̀ fojú aláìmọ̀kan wò wọ́n o gbọ́dọ̀ fojú pé kí lorúkọ rẹ̀ àwọn bàbá yẹn ń ṣàdúrà pọ̀ lọ́n já wọn ọmọ wọn dáa jù wá lọ ibi tá a bá bá ṣe Olúwa dé ibẹ̀ ni kí. níbi tá a bá bá ṣe Olúwa dé níbẹ̀ ni kí tọ́mọ ó ti bẹ̀rẹ̀ kan ṣẹ́sìngẹ̀sìngẹ̀ lójú ẹ̀mí wọn. wọ́n ní ibi tá a bá bá ṣe Olúwa dé pẹ̀lú ìmọ̀ àti májẹ̀mú. so ibi tá a bá bá ṣe Ọlọ́run dé pẹ̀lú ìmọ̀ àti májẹ̀mú ẹ̀sìn ibẹ̀ ni kí táwọn ọmọ ti bẹ̀rẹ̀ kọ́mọ wa gbẹ́sìn ga jù wá lọ láyé àwọn bàbá wọn lè rìn láti bí ìlú Abẹ́òkúta torí pé wọ́n fẹ́ gba kí wọ́n ti bá wa jìyà rẹ̀ lẹ̀ àwa ń jọrọ rẹ̀ lónìí so a gbọ́dọ̀ fojú aláìmọ̀kan wo gbogbo àwọn bàbá àtàná a gbọ́dọ̀ fojú rẹ̀ wo wọn ṣùgbọ́n ọmọ wọn tó bá ti ṣe àwọn àgbárùkù tì pé nǹkan wà ní láwọn bàbá rẹ̀ ni o kì í sáwọn bàbá tí wọ́n máa fojú fẹ́ pa ọmọ ọlọ́mọ jẹ́ o rárá o so Dr. Rafiu Adisa ó lọ jáde kẹ́kọ̀ọ́ wá so bàbá àmọ́mù tàná wọ́n fáwọn mọ́ra ok ọya ẹ̀yin àfà báyìí ẹkún kí wá ní tí ẹ ń pè ní sẹ̀ríà tá à ń sọ tí ò yí ọ kí ni tí sẹ̀ríà panel yín tá à ń ṣe lọ́jà àbá náà nù bóyá àwọn mùsùlùmí ọmọ wọn fi create awareness ni o àwọn àfà wa tí ẹ ti wà ń bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá wa tí gbogbo àwọn Alhaji wa Amadu Tihami bàbá wa sí bàbá Zakaria gbogbo àwọn bàbá tí ẹ mójú tó sẹ̀ríà panel ti Ìbàdàn nù láti tó ti lé lógún ọdún tí ẹ máa ń jókòó njọ́ Àlàmísì láàárọ̀ tó tó gbọ́ bá ẹjọ́ wo ni ẹ ń dá ń bẹ̀ àwa mùsùlùmí afẹ́ fẹ́yàwó afẹ́ lọ́kọ wọn kò lọ bẹ̀ afẹ́ kọrẹ nílẹ̀ tó bá fẹ́ ṣẹlẹ̀ ìtẹ́ẹ̀fì máa lọ sí àwọn ibìkan tí ò ní òfin ẹ̀sìn mímọ́ fẹ́ fi fẹ́yàwó òfin ẹ̀sìn mímọ́ fẹ́ fi lọ́kọ òfin ẹ̀sìn mi ni mo fẹ́ fi talẹ̀ òfin ẹ̀sìn mi mo fẹ́ fi ralẹ̀ kátàkárà lófin ẹ̀sìn mi ọ̀rọ̀ jọ̀dẹ̀ mi àtẹ́lẹ̀ pọ̀ ìjájọ́ pàwápọ̀ tí ìjọba bá fọwọ́ sáwọn nǹkan ẹ̀ tí kálukú ń lò bá yẹn àwọn wàhálà criminal case gan ó dínkù ṣé wọ́n olóò ní bìlífù nú ẹ̀sìn mo fẹ́ gbọ́n tẹ̀sìn sọ lórí àpẹ̀gún tí n bá kú tẹ́ bá ń pínkùn mi nílànà ṣẹ̀ríà gbogbo ohun tí ẹ ń dánú o kò sí ọ̀rọ̀ capital punishment ń bẹ o gbogbo ẹ̀yin tẹ́ ń fara ya kò sọ̀rọ̀ pé lágbájá ọ̀pá yẹn lọ pa eléyùn ọwọ́ ìjọba ló wà lágbájá ṣe sìnà ẹ lọ́rọ̀ ló kò pa kò sí yùn bẹ́ẹ̀ tó gbogbo tí ń dá ìlàmú nù torí iṣẹ́ tẹ̀ ń ṣe náà ni ṣẹ̀ríà mùsùlùmí jẹ́ ìyìn tí ń pè ṣẹ̀ríà panel òun náà ni láti lè rí sí àfíàsì mùsùlùmí nílànà ẹ̀sìn rẹ̀ ẹni tí jàdọ̀sùn wọn pọ̀ ká béèrè òkè ọkọ àtìyàwó fẹ́ kọra wọn tá ìsìláàmù ní kó gba ọmọ sọ́dọ̀ tọmọ yẹn bá wà ní iye ọdún báyìí sọ́dún báyìí tá ìsìláàmù ní kó mu sọ́dọ̀ tọmọ yẹn bá ti kọjá iye ọdún báyìí wọ́n kà díìsì fún wọn ká yà Kùránì fún wọn láwọn tí wọ́n rẹ́dì pé òfin ẹ̀sìn mímọ́ ẹbí máa ṣẹ̀mí
so ẹ dákun sílẹ̀ yóò lè jànú tí wọ́n tó wá kó ilẹ̀kẹ̀ kan sọ́run tó ní nǹkankan ní wọ́n ń gbéṣẹ́ àtòjú wa ẹ má gbéṣẹ́ rí àwọn bíi bí tó ti ìta àti ńlò tó ti lé ní 20 years ní Ìbàdàn sọ wá gbọ́ pé wọ́n pa ẹnìkan wọn ò lè má jókòó lọ́jà àbá láti tó ti lé 20 years ẹ̀yìn Ògbómọ̀ṣọ́ ń jó nígbà tí mọ́mọ́ Ògbómọ̀ṣọ́ tí ẹ ti constitute Sharia panel Òṣogbo wọ́n ti ń jó tipẹ́ tí wọ́n náà ti lé lọ́dún 10 tí màá ṣe mistake so ó lè wá lọ ó wá ń lọ ní ó wá ń gbogbo ẹ̀ ó ṣe wá di pé ìtẹ́gbọ̀n pé àwọn èèyàn lókà àwọn èèyàn kórìíra Islam so n tí a ń pè ní Sharia panel nìyẹn o kódà kò tí ì tó a tó kójọ local government by local government pé ok a tó lè kójọ ní word by word ẹjọ́ tàbá dídá wọ́ọ̀dù wọ́n bá transfer rẹ̀ lọ local government ǹtí wọ́n bá dídá local government wọ́n transfer rẹ̀ lọ́jà abá kó lè bá rọrùn kájókòó ogun tá à ń sọ pé à ní League of Imam and Alpha ẹni Sharia panel tẹ́ máa dá sọ̀rọ̀ lọ́kọ-láya tí wọ́n give orientation fọmọ tó fẹ́ ṣègbéyàwó àtọkọ àtìyàwó kéèké pàdé wa ní Sharia panel síwọ lọ́kọ síwọ níyàwó kì í ṣe wá sí ìjọ ìgbéyàwó táwọn èèyàn máa ń gbé àmàlà káàkiri ojú agbo tẹ́ẹ̀ní gbọ́rọ̀ tẹ́ẹ̀ní tẹ́ kíní kan tí wọ́n ti lọ gbé àkàrà oúnjẹ àjẹnú kan lẹ̀ ń pa ẹlẹ́ engagement mùsùlùmí tí ń pẹ́lẹ́ engagement wọ́n lè sọ fún un pé kí ni ṣé fẹ́fẹ́rì tí lọ́fẹ́ sí ni àbí kọ́ ẹ gbọ́ ojúṣe ọkọ sójúṣe ìyàwó tí wọ́n ti fún lórí orientation tí èsè sister night èwo táwọn máa lọ́fítí kan báyìí máa ń ṣe káàkiri ọmọ tí ò tí lẹ́sùn ẹ̀ tó lọ sí sister night ìwé náà ṣe chẹ́kàn sí ìranù tí ẹ sàfẹ́ wọ́ sórí social media tí kálukú ti wá di ẹ̀hànà kalẹ̀ tí wọ́n máa ṣe social media sister night rọ ẹni tí ọ̀lẹ́kọ̀ọ́ àmọ́ tí ń bèbú tí ń lọ ṣe sister night ẹ̀kọ́ wo lọ́wọ́ kọ́ra wọn bẹ̀ tí wọ́n ṣe ìranù mọ́júmọ́ lọ kì í ṣerú eléyìn wọ́n sọ ojúṣe tí àwọn gan máa làágùn làbẹ́ èsì pé ṣé tí mo fẹ́ lọ tara bọ̀ rèé bẹ́ẹ̀ ni o bó ti ṣe dé o tọkọ náà gbọ́ tiẹ̀ ìtí à ń pè Sharia panel nìyẹn ẹ dákun a fẹ́ lo nǹkan tẹ́sìn wá gbé wá kò sọ̀rọ̀ lágbájájà lè lọ gé lọ́wọ́ so bóyá kò yé wa kò sí ń bẹ̀ ṣé wàá rí ìtọ́jú àwọn capital punishment yẹn country tí ẹ bá ti ń lo Sharia tíjọba fààyè gba Sharia ń bẹ̀ ibẹ̀ ni wọ́n ó ti lò torí pé ẹ lọ gé ẹnìkan lọ́wọ́ ẹ lọ pààyàn ẹ lọ ṣègbà ọwọ́ ìjọba lọ́wọ́ kì í sọwọ́ individual kódà ọ̀ gbọ́dọ̀ dá sí bọ́mọ rẹ̀ gánjáde ọ̀gbọ́dọ̀ dágé lọ́wọ́ bọ́ bá dán wò tó ní ṣe búwọ̀ ló bí ọ̀yẹ̀ kíjọba ó ti mẹ́wọ̀n so èyí tí wọ́n ń dẹ́rù báyìí gangan tó jẹ́ ti Sharia gangan tẹ́ ẹ bá mọ òfin tó wà ń bẹ̀ ẹ jẹ́ ń sọ wàhálà tíjọba bá mọ òfin tó wà níbi ọ̀rọ̀ Sharia wọ́n fẹ́ sọ pé ẹ jẹ́ àwọn amálù ní House of Assembly ẹ jẹ́ mú ọ̀rọ̀ olè kí Islam ò tó ní kẹ́ ẹ gé èèyàn lọ́wọ́ kì í kẹ́jẹ́ kí lágáyájá lè ẹ gé lọ́wọ́ ó ní àwọn májẹ̀mú tí Islam gbé kalẹ̀ àkọ́kọ́ tó bá jẹ́ àsìkò tí yàn mú ẹni tó bá jalè wọn ègé lọ́wọ́ kò tún tán so tó gbọ́ báyìí tó bá jẹ́ àsìkò tí yàn mú epo mú so nígbà tẹ́ gbọ̀ṣẹ́ rí àyè wọ́n yà sí nǹkan míì fún ni wọn ò gbọ́dọ̀ gé lọ́wọ́ nítorí pé ẹ provide nǹkan tí ò ní jọ jalè fún ìyẹn ló mú tí sápá gbé sọ ọgbọ́n lẹ́yìn òrí tẹ́lẹ̀ tó sọ pé Sharia àníkẹ́ àní tó ọba gbọ́ Sharia yìí kálukú gọ́ọ̀mọ̀ dìmáàdì wípé ẹ̀dá pẹ̀já máa lo Sharia yìí sẹ́nítọ̀ tó jí owó kó ẹnilẹ́ni wọ́n náà House of Assembly òun kàn kó sápò ní òun ọ̀dà bí ẹnìkan ìpolówó ọjà ẹni tí mò ń sọ Christian ni sọ̀gbọ́ nínú àwọn federal honorable ni federal honorable ọ̀nà ti ìdó local government yìí wọ́n máa ń pẹ́ ní ẹni rẹ̀ mi ò ṣe ní gbogbo ayé ní ròyìn wọn dáadáa n ò ṣe APC n ò ṣe PDP so n sì campaign a sì ríra rí kódà ìrò pé mo rí fọ́tò ẹni rí kọ́ máa gbọ́ gbogbo ayé ní ròyìn wọn dáadáa à ń sọ ilé gbogbo ẹyin òkú náà bẹ́tẹ̀ lọ sùn lọ́hùn ẹ jí síbí èèyàn nu gbogbo ayé ní ròyìn ká eléyìí kọjá kékeré lórúkọ rẹ ó wọn èsì ṣe mùsùlùmí Islam ọ̀sán wọn kó tó bá dé adá nìkan kọ́ ọmọ sọ́nà ara Sharia wa sọ ti di Sharia lọ́pàá ní ta sọ. ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́ Sharia ló sọ̀rọ̀ dẹ̀dá ògbà òdì tábà tẹ̀lé ká tó lè sìn. ntí ẹni yẹn dẹ̀ ń ṣe
federal honorable tí mo sọ ọ̀ràn pé rẹ̀ mi ò ṣe nínú àwọn ń pè wọ́n kódà wọn ní pastor ni ok inú tẹ́ni yìí ṣe àyà Kùránì tọ́bákì ẹ̀ ń bẹ tọ́lọ̀ ń sọ yìí pé nínú ń bẹ náà àwọn alùkìtàb ma inta manhu bikintor so tẹ́ ẹ bá fowó dá pé báwa mójútó wò yìí yóò ní àmọ́ náà yóò sì dá padà ọlọ́ni ń bẹ nù wọn bẹ́ẹ̀ ń bẹ nù àwọn alùkìtàb tí èsè mùsùlùmí tí ò ní jàmbá yín ẹwọ nǹkan sáwà ẹ dákun irú tí ń ṣẹlẹ̀ nísìn ṣé wọ́n lè múrú àpèjúwe wọn nù ìwé ọwọ́ ti yín ṣé bínú Kùránì mo tún ti mọ́rọ̀ rẹ̀ jáde o. wa min ahlil kitabi man ta'amanu bi qintarin yu'addihi ilayk wa minhum man ta'amanu bi dinarin la yu'addihi ilayk. ṣẹ́gbọ́ ọlọ́ni bẹ́ẹ̀ nù wọn bó o gbowó fún un yóò dá padà yóò ṣe àmánà agẹ́sì ń bẹ́ẹ̀ gbé fún ojú kòtò ni o kì í ṣe pé nítorí ẹ̀sìn rẹ̀ mọ̀ gbọ́ bá mọ̀ ń bọ̀ bí ọ̀rọ̀ North Korea o ọ̀rọ̀ àgbẹ̀ mo ti fò padà so Quran chapter 3 ayah 75 ìwọ náà lọ wò ńlá fi sọ pé àníṣe Islam mọ̀lẹ́sìn tí sẹ́nitọ̀ bá jíwó kó ibẹ̀ láti lọ kọ́ ọmọ ara mi létí ọ̀rọ̀ North Korea padà o ó jíwó kó ní ẹ máa ní sẹ́nitọ̀ wọ́n jí 1 billion naira bẹ́ẹ̀ sí máa ń gbọ́n nínú ṣẹ̀ríà Islam àlege lọ́wọ́ tó tó gbọ́ táwọn sẹ́nitọ̀ gan bá mọ̀ pé ṣẹ̀ríà ni wọn ò ní gán lọ́wọ́ wà láwọn ó tètè gbà ní House of Assembly torí pé inú owó tó jí ó ní bẹ́ẹ̀ Islam sọ pé téèyàn bá jí bí nǹkan tó ní ṣubú àti wà ń bẹ́ẹ̀ ìdájọ́ mi wọ́n yà ṣe fún wọ́n lè ní wọ́n lọ tì mẹ́wọ̀n ṣùgbọ́n ẹ gé ọwọ́ rẹ̀ gígégígí tẹ̀ ń sá ń pariwo capital punishment yìí ẹn tó bá jí bí nǹkan tó ní tó náà níbẹ̀ àjọ ní owó ní Islam ní ẹ̀lẹ́gẹ̀ lọ́wọ́ mọ́ sórí pé ìgbọ́sẹ̀ rí ayẹyẹ gẹlẹ́ fi ń jọ̀ta rẹ̀ sórí pé ìgbọ́sẹ̀ rí ayẹyẹ ilẹ̀ fi ń takò ẹ jẹ́ ń bọ́ síbi North Korea bí ok so no South Africa kọ́ North Korea ní so ó ní wọ́n ní ìlú yẹn president wọn lè débi pé kí náà ilẹ̀ wa ní ilé rọ̀jú ó lè bàjẹ́ kódà ọmọ ìlú tí ó bá travel ó gbọ́dọ̀ gbàyọ̀ǹda lọ́dọ̀ president tí wọ́n sign rẹ̀ olórí ológun wọn kan wọ́n ní wà ní meeting kan olórí ológun tó gbé president ni wọ́n lọ pa so orí ẹ kó gidi so wọ́n wá ní àwọn obìnrin méjì kan bímọ ní wọ́ọ̀dù sásìkò kan náà àwọn nọ́ọ̀sì wá gbàgbé kí wọ́n fi táàgì sí ẹ̀ la tí wọ́n fi lè mọ̀ pé elé Mrs. kìnìkan ńlẹ ọmọ elé so ọmọ sáàdàpọ̀ tí wọ́n lọ́mọ dàpọ̀ wọ́ọ̀dù ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀ ní North Korea ọkùnrin kan obìnrin kan sì ni wọn ò wá mẹ́ńtọ́ lọ́kùnrin wọn ò mẹ́ńtọ́ lóbin ṣùgbọ́n bẹ́ẹ̀ nínú àwọn medical doctor tó wà ń bẹ̀ tó jẹ́ mùsùlùmí wọn náà àyà wa ń jẹ́ pé àwọn nọ́ọ̀sì tó gbẹ̀bí pé tí president bá mọ̀ wàhálà dé sí èsè pé kúrè wọ́n ń dààmú káàkiri president padà mọ̀ nígbà ọ̀rọ̀ yanjú ṣùgbọ́n bó lọ́yọ́ sí yanjú òun náà ní ké medical doctor tó wọ́n á jẹ́ mùsùlùmí lọ́wọ́ ní ẹ má wulẹ̀ jádara wa láàmú a nílùú yẹn wọn ò gba DNA test àwọn ò gbà láàyè wọn ò sí ẹnìkan kò sì gbọ́dọ̀ perun ò gbọ́dọ̀ láago ní chọ́ọ̀chì president wọn ṣòfin pé ẹnìkan kò gbọ́dọ̀ máa preach ẹ̀sìn rẹ̀ máa dẹ́sìn rẹ̀ ṣe má pẹ́ ẹnìkankan sí débi kó pè ń tàgbà àfi tó bá lè pè ń kọ́rọ̀ ṣùgbọ́n kẹ́ à ń pèrun àwa ń ṣe kékeré kan kò sí. ó wá di pé medical doctor wá ní Islam ò ní provision fún tọ́sẹ̀lẹ̀ yìí provision bíi bó mẹ́ńtọ́ lọmọ ní ìsìn wàlá Islam ọ̀nà ni gbogbo wọn tó ń yọ ọ ṣe ọjọ́ ọ̀gẹ́ nǹkan ti ṣe ọ́ dókítà mùsùlùmí wá ní Kùránì jẹ́ kó yé wa níbi ọ̀rọ̀ ogún pínpín wípé ọkùnrin yóò máa gba méjì obìnrin yóò máa gba ẹyọ kan Ọlọ́run gbé ọlá fún ọkùnrin lábalábẹ̀ yẹn idan torí bí ẹ̀dá tọ́lọ̀ ń dọ́pin tẹ́ ẹ bá wá lọ wo ọyàn àwọn méjèèjì ẹni tí ọyàn rẹ̀ bá wé jù òun ló lọ́pin torí pé nǹkan tọ́mọ ọmọ fà ń bẹ̀ pẹ̀lú bí Kùránì ṣe sọ fún wa yóò lágbára ju tí ọmọ fà ń bi tóbi lọ. kí ni mele wọ́n sà lọ sí wọ́n gbé
ẹni tí ọyàn rẹ̀ tó bí bóyá ẹnìkan wé 10 ìkejì wé 5 wọ́n gbé tó ní 10 pé ọmọ ọkùnrin òun ló ní oní 5 ọmọ obìnrin ló ní parents wa gbọ́ sí kò sí wàhálà DNA táì wá ṣe nílùú wa ẹ lọ pè wá nílùú òdì kejì kí wọ́n gbé DNA test wa ká confam wọ́n á confam DNA wa establish ti mùsùlùmí doctor yẹn tó fi lélẹ̀ pé ẹni tí ọlọ́kùnrin náà tí àáfà mùsùlùmí tó jẹ́ dókítà agọmọlábẹ́rẹ́ tọ́lẹ́kọ̀ islam mọ́ sórí gbogbo wọ́n tàwọn ọmọ ẹ̀ǹgbẹ̀ tó fi islam sí torí pé ó ti tánu o so tọ́lẹ́kọ̀ islam mọ́ tó apply rẹ̀ ń bẹ̀ wọ́n wá rí pé ọ̀rọ̀ tó sọ ló correct president wa ní ẹ̀sìn lẹ́sìn yìí mo wá gbà yín láàyè ẹ máa pèrún àkọ́dé ọ̀fà alísílá ẹ máa pèrún ẹ máa pa àwọn èèyàn sí àṣẹṣẹ ẹ̀kọ́ ni wàkọ́dé wọ́dọ̀ ọwọ́ akóhun tí islam fi ń fọ́ káàkiri ìlú yẹn báyìí islam a máa gbé yẹn ga wọn òkè ọkùnrin lóòlùẹ ọkùnrin kìíní lọ́ba dẹni ńlá lọ́ba dẹni abiyì pírẹ́ǹtì bá ní òun ọmọ study islam bọ̀ tó wọn ò tí ì ṣe ń tó wọn o ẹ máa gbọ́ ohun gẹ́gẹ́ tó gbà islam ọwọ́ aṣíẹ́lẹ̀ ẹ máa ṣe ẹ máa pèrún wọ́n ti ń pèrún ní North Korea báyìí lẹ́rọ̀ látara so islam àìmọ́gbọ̀ ṣẹ̀ríà yín rẹ̀ fi mú lọ́tà so ṣẹ̀ríà panel kì í ṣe ẹ̀wọ̀n lọ́gọ́rí o gbogbo àwọn àfáà sọ bẹ́ẹ̀ ṣe lú wọ́n àmọ́ pariwo ẹ má gbé kàbíyà kí ni jẹ́ wàbíyà ẹ bá sì sọ pé àwọn kan bí ṣòkòtò sọfẹ́sọfẹ́ kiri kẹ̀kẹ́kẹ́ a sọ pé wọ́n ti kó jẹ so a sọ pé ẹni tí ọba sọ bẹ́ẹ̀ ẹni tó bá sọ bẹ́ẹ̀ àwọn sọ pé ọmọ àlè ilẹ̀ Yorùbá ni ọmọ àlè Ìsìláàmù ni tọ́lá àwọn bàbá wa láyé ìjọ ṣòkòtò ohun èdèlẹ̀ in tó pilẹ̀ Yorùbá gẹ́gẹ́ nu ọmọ tó wá fẹ́ púpù Yorùbá kẹ̀ǹbẹ̀ làwọn bàbá wa máa ń tó bá tẹ̀tùjọ́ ọmọ Ìbàdàn tí wọ́n bá ń kí ogun mọ́lá wọ́n ní olóògbòdo kàríkàrí lójú ogun ọwọ́ ṣòkòtò kẹ̀ǹbẹ̀ rẹ̀ bí ìjà ṣòkòtò kẹ̀ǹbẹ̀ yẹn ní sùsáàkì ni kédélẹ̀ ìbá bẹ̀rẹ̀ tẹ́ bá wo ṣòkòtò tí wọ́n gbé ẹsẹ̀ àǹdì kò délẹ̀ eré ntọ́nà bá sọ́nà kí lórúkọ rẹ̀ tí ẹ yẹ wà lẹ́gbẹ̀ẹ́ wọn ọ̀dẹ́rìn lọ ṣòkòtò tí wọ́n wọ̀ kò délẹ̀ àwọn èrè tí wọ́n gbé sí àwọn ìlú tó bá wọ Ìjẹ̀bú tí wọ́n gbọ́ àwọn bàbá kan báyìí síbẹ̀ welcome to Ìjẹ̀bú tí wọ́n kọ àwọn bàbá bíi méjì tí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí ìmọ̀ kọ wọn ìyàn ńlá kan ní Ìjẹ̀bú yẹn tó bá wo ẹsẹ̀ wọn náà kò délẹ̀ so ti ní bá àgàlàjà wọn bá tànà lọ́wọ́ tèkó lọ́wọ́ ti gbogbo ẹ̀ ṣé orí pé wọ́n yẹ ẹni tó tẹ kíní mọ́lẹ̀ ó fi hàn pé orí jìnnà ọmọ Yorùbá gẹ́gẹ́ ni wọ́n máa bá wa ṣe rí láyé ìjọ lò tọ́ wa lọ́lọ́mọdé obìnrin wa àwọn ọ̀wá bàbá yà so ó ní pé ṣẹ̀ríà ní tí wọ́n pè ní ṣẹ̀ríà òun láti ṣàlàyé òun ní ṣókí ṣérò lẹ́yìn lẹ́wà ni wọ́n mọ́ lò lọ́yọ̀ ní táwọn ló ń bá dàn tí ń pè wá àwọn èèyàn dá mùsùlùmí tó wọ́n fẹ́ gbẹ́jọ́ lọ bẹ̀ ordinary iléeṣẹ́ rédíò mi ṣe báwọn èèyàn ń lọ bẹ̀ tí a ń lọ kẹ́jọ́ tó tí kò kan iléeṣẹ́ rédíò gẹ́gẹ́ tí a ń kó lọ bẹ̀ nígbà wọn rí i pé ibi táwọn ní trust sí bóò ni wọ́n mùsùlùmí ò ṣe wá ní trust sẹ́sìn rẹ̀ ok ẹ̀ ṣe pariwo kó wọ́n ń kẹ́jọ́ lọ bì kan wọ́n ń kẹ́jọ́ lọ iléeṣẹ́ rédíò kan báyìí táwọn èèyàn sọ pé màá lọ bí tí wọ́n lọ dún bẹ̀ tí wọ́n máa rojọ́ ń bẹ̀ ẹjọ́ ẹni tó fẹ́ kọ́ra wọn ẹni tí ń jà sọmọ ta ló lóyún Brakabiru ta ni ń tọ́mọ Brara Saki ta ni ìyàwó mẹ́lọ́dọ̀ rẹ̀ Brara Saki ta ló wà lọ́mọ Brakabiru ẹ àmọ́ òkà ẹni tó ṣe súná ọmọ ọ̀tọ̀ ṣẹlẹ́dọ̀ kan ní ń dá but ṣé lánàá ṣẹlẹ́ àná fi ń dá rárá táwọn mùsùlùmí kan bá wá rí i pé no ẹjọ́ tèmi inú ìlànà ẹ̀sìn mi ni màá ti rí ìdájọ́ torí pé mo gba Kùránì nígbọ̀ tí ìjọba ọ̀bà jẹ́ àlelo capital àwọn ntọ́jẹ́ minor war yẹn tó jẹ́ àwọn iṣu kéékèèké yẹn èmi ó máa fi Islam ṣègbésí ayé mi ni gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ ṣe báwọn mùsùlùmí gidi èyàn ó yóò reduce gbogbo àwọn wọnranwọnran tẹ́mọ̀ gbogbo àwọn àfọ olè dájọ́ àwọn tọpọlọ wọn sẹ́tù tí ń ka Kùránì tí ń ka díìsì wọn ò lè sọ pé ntànà bí sọ ni ṣùgbọ́n ọ̀tọ́ ọ̀bà fẹ́ gbọ́dọ̀ sọ̀rọ̀ lẹ́nu àtàràbí lẹ́nu ibi wá wọ̀ ni ọmọ ẹgbẹ́jọ́ lọ ṣùgbọ́n wọ́n tán fẹ́ síta àwọn tá a síta láti gbá ọ̀rọ̀ sọ̀rọ̀ lẹ́nu àtàràbí lẹ́nu òun ni ṣẹ̀ríà panel wà fún ṣé ti gbọ́ nílẹ̀ Haúsá ìyìn tí a ń pè ṣẹ̀ríà panel nù ẹja kò labalábẹ́ o
àdúrà ọdún so ẹ̀wọ̀n kan ti fẹ́ parí 2024 so gbàtà wá láti bí ìjẹjẹ mu tí wá ń wá tí à pé kí n wá jáde ìkẹ̀ǹkẹ̀ǹ àdúrà tí a lè ṣe tá a fi wọnú ọdún tuntun bóyá tánà bí kọ wa sallallahu alaihi wasallam nígbà tí mo wá tí ń rí èmi ò rí ìrádìísì kankan tó bá kẹ̀ tó fún aládùá ó gara bí sí fún aládùá bí ilẹ̀ tẹ́sù bá yọ tá bá rọ́sù Ramadan ọládùá tá a ṣe bá rọ́sù léyà ọládùá tá a ṣe bá ń lọ yídì ńgbà léyà ọládùá tá a ṣe bá kó yídì ọládùá tá a ṣe bá ń lọ yídì túnú àwọ̀ ọládùá tá a ṣe àdúrà wo láwa fi wọ́n wá assignment èmi ò rí ni tí bá rí ìmá fún yín so bá tó bá tásìkò tá a fẹ́ kọlù wọlé ẹ̀ tó bá rí tó bá lè fọ́ wa pé ànábì kọ́ aládùá báyìí yóò gba 100,000 naira bí idnillahi al-wahidil qahhar so yóò gba 100,000 pé ẹ̀yin ìwádìí dáadáa o ṣùgbọ́n ká wá sọ yí pé ẹ bá wa tẹ́ ẹ̀ rí tàbí tẹ́ ẹ̀ lè rí mo tún fi gbogbo ẹni sọ pé ẹ̀ lè rí kí wá nì tẹ́ ẹ̀ fi rí torí pé lè sọdún wa nígbà tó ọ̀rá dùn àwọn náfìlà wo ni ọ ní ọ áyìn ní 31 mọ̀júmọ̀ 1 ta ló ní náfìlà sáà bí ló dísàn rẹ̀ nítorí mọ̀ kẹ́ fẹ́ gbọ́ nu ibi tí wọ́n fẹ́ gbà wọlé sí ọlá nu o járe ẹ̀ báwọn ìwọ bèrè pèsè náfìlà àwọn àbákìrì wo ni a kójọ Umaru wo la nàbí kójọ ipa parí ọdún kan àwọn abẹ́sẹ̀ náfìlà mọ̀júmọ̀ rẹ̀ o kámọ́bà and ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀kan tara yín nínú ṣẹ̀ríà Islam bá a ti ń sọ̀rọ̀ àti wà níjọ́ Monday láti ìgbà tóòrùn ti wọ̀ nírọ̀lẹ́ tóòrùn ti wọ̀ láti bọ́ Monday láti bọ́ Sunday tàti kọ́ ẹ pé lọ́ bá ń kà so ẹ wá dúró dago 12 tó jẹ́ pé ṣẹ̀ríà Islam ti jọ kó yá wípé tóòrùn bá ti wọ̀ láti bọ́ ọjọ́ kejì ìjọ tó wulẹ̀ bọ̀ sí o ti bọ́ Sunday 1 láti bí aago 7 ọwọ́ adákẹ́ ọ̀ngbò ọwọ́ ń dúró dago 12 àbí níyà sórí pé ìrìn tó wáyé wá sínú ọkọ̀ ti lọ already wọn ò bí ọ náfìlà kankan ṣe àwọn àfáà tó bá ti ń ṣe náfìlà 419 ẹ̀sìn ni ó fẹ́ gbọ́ ọ ni torí kò lè ràdúrà látọ̀dọ̀ ànábì òun kàn nídìí owó pé òun náà sá náwó ẹlòmíì wà lè ní ńgbà wá ní kí sọdún wá kí la wá ń lò kà sí máa gbọ́ ọ̀tọ̀ ń bẹ láàrin pé à ń lò kà wọ́n ń lò kà mo fi ń kájọ́ mo lè má ló ń ka lápẹẹrẹ kí ní ọdọọdún mélòó tá a ṣe kíní kan báyìí nígbà tí wọ́n ti kọ́ mọ́sálásí ọjà bá ọdún kẹta sígbà náà ó ní wọ́n ṣe nǹkan báyìí kí wọ́n máa fi nǹkan kan di òǹkà mọ́lẹ̀ ó ti wà látayébáyé wọ́n fi nǹkan dó kàtà ń sọ ẹni ó di ọdún kan báyìí tí wọ́n bí ànàbí ìsá ọdọọdún kan tí wọ́n bí kiri kan kálukú ń lo tiẹ̀ ìjọba wa ní táwọn fẹ́ lónìí yẹn ní wọ́n fi ṣe sálà ní wọ́n fi ṣe gbẹ òǹkà ọkàn wa àwa là ń kájọ́ a sì jọ ń lo inú ọjọ́ ni ṣùgbọ́n ìjẹ́ ń pè lọ́dún ẹ̀sìn ni à ń ló ń ka yóò túmọ̀ iná là ń lò Monday Tuesday Wednesday on the 30 on the kìíní kan àtúbọ̀ 2025 akálà síbú tiẹ̀ jẹ́ pé Yorùbá nífẹ̀ẹ́ pé mo parí nǹkan kankan kí n bọ́ bù mí kọ́sàdúà normally kì í ṣe pé àjókòó jọ ìyẹn tó sọ pé Yorùbá ní a kú parí ọ̀sẹ̀ tuntun tá a mú yìí Ọlọ́run jẹ́ kárí tí a ṣe ń bẹ̀ nature Yorùbá ni bó bá bọ́ sínú ọdún tó bá ní ọdún 2025 tá a bọ́ sí Ọlọ́run jẹ́ rí tèmi ṣe tí ì dẹ́sẹ̀ kì í ṣe pọ̀ ń sa iye ọdún bá Yorùbá wulẹ̀ láìkì àdúrà fún gbogbo nǹkan kọ̀ọ̀kan bí Yorùbá ṣe láìkì àdúrà náà lọ láìkì kíkí fún gbogbo nǹkan kọ̀ọ̀kan kò sí tí Yorùbá ọ̀fẹ́ ní kíkí fún akó ojúmọ́ akú iṣẹ́ ẹkú ẹwà ẹkú rìn ẹkú òǹgbẹ ẹkú jẹun so kódà Yorùbá máa kíyàn tí pé àsùnjí o tọ́bẹ̀ kí wá sọ àsùnjí o gbogbo nǹkan ni Yorùbá máa ń wá kíkí fún akú parí ọ̀sẹ̀ akú bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ akú sinmi òní akú kíní Yorùbá ló nìyàn orúfù nìyẹn kọ́jọ́ ti Yorùbá ni kò lè yọ kódà ẹlòmíràn ni èwo ni ká máa kíra wa kí báríkà jímọ̀ orúfù ní nígbà tí àdìsí kẹ́kọ̀ọ́ ọba ti takò akú jímọ̀ ní akú ewu jímọ̀ báríkà jímọ̀ kíní kan nature ti Yorùbá ni gbogbo tó wá sì jẹ́ kọ́jọ́ wa tí ẹ̀sìn ọba ti takò nígbà tẹ̀sí ò ti takò òun kò sáburú mẹ́ ṣùgbọ́n ọdún ẹ̀sìn ni ọdún ẹ̀sìn tẹ́ máa pè nǹkan ní ìdù ẹ̀sìn ni ọdún káwá ní afẹ́sẹ̀ náfìlà jàǹbadì kan àwọn ìjọ NASFAT wọ́n máa ń ṣe náfìlà ìtẹ́lẹ̀ nígbà wọ́n dá NASFAT lẹ̀ wọ́n ń ṣe kódà bí ọdún 10 sísìn wọ́n sì ń ṣe nígbà ọ̀yá táwọn náà gbọ́ pé kọ́sẹ́rì fún wọ́n dẹ̀ parẹ́ wọ́n dẹ̀ kéde ẹ̀ pé kò sí overnight tahajjud NASFAT àbí wọ́n sì parẹ́
ẹ̀yin ìjọ yòókù náà tẹ́ ń sí náà ẹ kọ́ sí wọn náà ṣé ń jọ ti wá parẹ́ sọ́la wọn lo ẹ̀yìn ni sọ́la wọn lo ẹ̀yìn náà ẹ parẹ́ kò sí ti ń jẹ́ overnight kìíní kan nígbà táwa ẹ̀gán kéré àgbọ̀ gbogbo eléyàn káàkiri máa ṣàdúrà káàkiri ilé ẹni tí ó ṣe kìíní tí wọ́n máa kọ́ àṣàdúrà láwọn àfáànù ilé ní kì í ṣe pé àwọn ń sọ overnight ẹnìkan ṣe àwọn náfìlà àjàbàdì ẹnìkan ti ẹ̀ ń bẹ́ bí bọ̀dọ̀ wa kan ládùúgbò tí ẹ máa bẹ̀rẹ̀ náfìlà àjàbàdì tàti wà mọ̀júmọ́ wà wà olúwa o náfìlà ẹ máa gbọ́ bẹ́ẹ̀ sí máa ń yàn ní o náfìlà rákà méjì tó bá ti dàgbọ́ méjìlá tí ẹ máa ti ka fátíà tán wọ́n fi sóra lé kí wọ́n tó wá rù kọ́ wọn gbọ́ ṣubú ànàlà láìláìlàlà ṣubú ẹ̀yin náà máa gbọ́ sí ọlọ́run náà nìyẹn kì àti ìṣújàbàrù láìláìlàlà láìláìlàlà ò láìláìlàlà Allahu akbar tó ń ti rùkù ṣubú ànàlà láìláì onínà náà yóò máa kọ Allahu akbar láìláìlàlà àti ìṣújàbàrù láìláìlàlà láìláìlàlà tó ń gbórí òkè ṣubú bẹ́ẹ̀ mo rí lẹ̀ ṣubú báyìí bí wọ́n sì ṣe náfìlà rákà méjì tánù láì jẹ́ kíyàn mọ́ lọ sí báwọn ti ń ṣe tí ẹnu ládùúgbò òmí ọ̀tọ̀ ní báwọn ó ti ṣe ẹlòmí lè gbé kúrò nílọ wọ́n torí kò lè papọ̀ sí bákan náà kọ́lá ṣe máa ń kí ìdí wa torí pé ẹ̀sìn tọ́lọ́ ń dìsáìnù ó lè ládùúgbà kẹ̀kẹ́ tọ́wọ́ látọ̀dọ̀ ànábì àgbọ̀dọ̀ àwọn ẹni rẹ pé àdúrà eléyìí o ilẹ̀ fi sọrí mọ́júmọ́ ọdún tuntun and ìtẹ̀jẹ tó wà nínú àwọn ẹ̀sìn kẹlẹ̀ yìí náà fẹ́ gbé wọnú Islam ẹ máa wò wọn náà tó tẹ máa wò gbogbo àwọn tó bá ń gbọ́ tí wọ́n ṣàdúrà overnight nínú ẹ̀sìn míì tó bá di alẹ́ 31st mọ̀júmọ́ wá wà wọ́n máa tẹ́tí gbọ́ torí wọn ò ní jẹ́ àsùn ara àlùjọ ọ̀dà náà ni òun ṣe tiẹ̀ sí báwọn tó pò wá nú ilé ìjọsìn yìí ti wà ń bẹ̀ kí ni máìkì tó ń lò tó ń dé mi lọ́wọ́ mo fẹ́ fòru mi sùn ọ̀ ń pariwo sí i lórí sí báwọn tó wulẹ̀ pé wà bẹ́ẹ̀ ti wà ń bẹ̀ mọ́ bá wọn sọ̀rọ̀ kí ni táyì ti ta ìlú yìí akànfàrà nira wa ni àwọn tó fẹ́ gbàdúrà ní ẹgbọ́ ìtọ́kẹ̀ mi ni kí n sùn ọwọ́ àfi ti ẹni mi la ọ yẹ kí n gbé ọlọ́kọ́ọ̀tù ni ẹ àwọn gbàdúrà tí wọ́n máa ṣe ni pé olúwa o gbogbo orí burúkú tó dúró tì ọ́ ní 2024 mo pálàṣẹ jáde nígbà tí wọ́n bá padà jáde tán wọ́n ní àdúpẹ́ pé o ti gbọ́ orí kìnìkan wọ́n á tún jẹ́ wọ́n padà wà lé ìjọsìn lọ́ndì wa ó torí pé wọ́n tún sára pé olúwa o gbogbo ogun tó tó wá di màrí òsì ọlọ́run ókè síbẹ̀ ló ti gbọ́ lálẹ́ àná ó tún ṣe á di màrí ò lónìí ogun ètán nínú ayé àwọn èèyàn kan ogun tẹ́ ló ti gbọ́ lánàá tẹ́ ẹlẹ́ẹ̀dúpẹ́ ó tó wá dọ́ǹdìwẹ̀ tó wá ní àwọn ogun kan bẹ̀ ó lóun di màrí òní pé owó tó bọ̀wọ̀ 2025 ó tún wá bọ̀wọ̀ pé làgídí olúwa mú tó pálásẹ̀ ogun lọ́wọ́ tó bá yí tí ó fi parí 2025 so ọwọ́ awáyé ogun tiẹ̀ kọ́lọ̀ ń kọ́ sànú wa kọ́lọ̀ láàjẹ́ kan so rẹ̀ so àgbà ìbéèrè ṣùgbọ́n ká tó gbà béèrè àkọ́kọ́ afẹ́sọ àwọn ọ̀rọ̀ bíi méjì kan abẹ́lọ́n Alhaji wa Oríyọmí Hamzat àti gbogbo àwọn tí wọ́n wà nínú ọlọ́mbà ni yọ wọn kọ́lọ̀mbà ni yọ wọn so egbon tí a ń ṣe sẹ́ni gbogbo àwọn ṣe alókànlì ẹlẹ́wọ́ kan máa pariwo ìjọba kìíní kan ṣe ìjọba náà máa pariwo ni ẹ fi lẹ̀ gbogbo ń tà ń ṣe dírámà lásán tí ò nítumọ̀ kẹ́kẹ́ ìjọba rí i pé ń tọ́yẹ káwọn ò sí lásìkò kọ̀ọ̀kan nu èyí ìbájọba pariwo báwọn ẹ máa bẹ lọ́hùn ẹ sì rọra máa bá wọn sọ̀rọ̀ náà tí wọ́n gbàgbà so ẹlòmíì tó jókòó káàdó èbò tó máa da bí irú máa bọ̀ nílé kó wá tí ọmọlé ààrẹ ọbalẹ̀ ànígbà kiri kankan kan bá ló ká ọ̀rọ̀ nìyẹn tó ti yọ báyìí so ìjọba ọlọ́run bá nìkọlá yóò bá ní sí dáadáa fún yín ọlọ́run bá ní la àwọn tí wọ́n wà ń bẹ̀ yóò wọlé àjọ kan so rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ní àdúgbò ọ̀dọ̀ wa ní Fatusi Muslim community so programu tá a máa ń ṣe fáwọn obìnrin ní oṣù mẹ́rin so a ti ṣe bí ìka lọ́njọ́ ní so eléyìí yóò tún wáyé lọ́ndì ó ṣe déédéé on the 31 nírọ̀lẹ́ on the 31 ńlá bẹ̀rẹ̀ so a sì lecture ní 4:30 tí ó fi di 6 ìyẹn parí bá kálukọ́ lọ́lé tó bá wá di on the 1 tí wọ́n kákọ̀ dùn níta òfin mọ̀kì kí ìsọdún on the láago 10 àárọ̀ on the 1 so ńlá ti bẹ̀rẹ̀ toríṣiríṣi àwọn àfáà náà tí wọ́n tún wá bẹ́ẹ̀ nínú àwọn tọ́pìkì tí wọ́n treat fún wa in tó ní í ṣe pẹ̀lú spiritual attack àtàwọn ọ̀nà àbáyọ so torí pé àwọn obìnrin ní nǹkan ìmọ̀ ń dà láàmú jù so tó bá ti ń bọ̀ wá àti tí a kì í ṣe wá sí ibi tí a ti máa sọ pé orí mi ò ní burú kiri kankan kan máa ń rárá ọ kẹ́kọ̀ọ́ gidi ẹ̀kọ́ Islam tó gbọ́yé dáadáa wọ́n mú wè lọ́wọ́ tó jọ tì so láti aago 10 ó dà aago 4 kò sóúnjẹ o
torí àlè dáná kọ́ mọ́rò pọ̀dún náà ń ṣe àwọ̀ sọdún ńgbà ọ̀gbìn tá a ṣe lọ́jọ́ ní àdáná eléyìí àní dáná kọ́ so kálukú ọkàn mọ́ so àlè fún ọ ní nǹkan tó mú o bóyá bí omi so ọlọ́run kù sí àsìkò táwa ẹgẹ náà tẹ́yìn máa jẹun àárọ̀ sáà ti jẹun àárọ̀ dára kó tó wá tẹ́yìn máa jẹun àárọ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wa ń wà náà láwùlẹ̀ ẹ̀ máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti pé oúnjẹ mi láà ń fún ọyàn máa ń yó tẹ́yìn máa ń gbọ́ wá sí kọ́mọ́ rò pé kálukú ti ra mú bí bisikíìtì nǹkan kan tí ó so ń ta nílágbára láti lè ná òní wá sí báyìí so tọ́ra wọ̀ sẹlẹ̀bírẹ́tì wàǹwàǹ kọ́mọ́ rò nígbà bá lọ ń hálẹ́ tàn sí kéde kàkẹ́ kẹ́yìn náà àsọdún o lè gbàwẹ̀ wá o kò lè bà ní ládàá so ti yé báyìí nísìn so níjọ́ on the 1 so tó bá di ọ̀la so ní program àwọn nàkómíò ní bolúwájí ní sanyo ní suna mosque lẹ́gbẹ̀ẹ́ títì nírọ̀lẹ́ ọ̀la náà aníwàsí ní ibẹ̀bí idinla ṣẹwárí ní ọ̀la bákan náà gbogbo ẹ̀yin alálàájì tẹ́ fẹ́ lọ ní 2025 tẹ́ ẹ ti ń sanwó sí Ọ̀yọ́ state ìpàdé wà ní olódó láago 10 àárọ̀ ọ̀la so ẹlòmíì wò ké ájì ọkàn gbọ́ lójijì pé wọ́n ní ó ti close so initial deposit is 8.5 million ó sì ha ẹni tó lọ́n bá pè yọ lọ ṣe báwọn èèyàn kan ra díẹ̀ 30,000 tí mọ́jọ́ táwa ti ń ra ẹran léyà 200 so ẹni tó lọ́n bá pè lẹ́sìn ọkàn rí pọ̀ rọrùn náà ni má ní bp tó ga torí owó tí mo dá kan so gbogbo àwa tí a ti ń sanwó lọ ká pàdé ní olódó ní aago 10 ní àárọ̀ ọ̀la 10 létò bẹ̀rẹ̀ fún first seminar so iṣẹ́ ájì iṣẹ́ ni kì í ṣe eré wọn ò pè lérí ájì so seminar ó ti bẹ̀rẹ̀ tí wọ́n mọ fáwọn ẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ lórí tí wọ́n ń lọ ṣe é lẹ̀ ẹni tó ti ń sanwó díẹ̀díẹ̀ àtẹnutọ́lá ní àpò wọn padà sanwó wọn náà lé wa kọ́lọ̀ balẹ̀kọ́lá kọ́ sànù wa 090 sì níjọ Wednesday náà lecture nàkọ́mí ò sì tún continue ṣé Wednesday kọ́ ní on the 1 ni wọ́n yo ẹni tó bá ti kó seminar fọ́ láparí atúnlọ́bẹ̀ náà nù iṣẹ́ Ọlọ́run náà ni kò dira wọn lọ́wọ́ so bí 4 náà láparí ti kíní 5 ní ti nàkọ́mí ò 1 hour iṣẹ́ Ọlọ́run tá a gbà náà nù atúnlọ́bẹ̀ náà ni lọ́jà àbá bí yé ti láì wá. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ṣé ti máa dúró ọdún ni? Àmì ò ṣe máa dúró ọdún ni kẹ́ gbowó. Naam. Mo ní ṣé ti máa dúró ọdún kẹ́ gbowó. Báyìí. Ó yẹ sọ fún àtànà bí kọyín. Mi gbọ́ pẹ̀lú ìrúbẹ́bẹ̀rẹ̀ question. Okay, very question ni okay. Bẹ́ẹ̀ni. Ọ̀yá o. Náà, ẹ̀jẹ̀ béèrè mi ni pé bàbá kan wà tó ló bí ọmọ tí 6. Bàbá rẹ̀ tí wọ́n kú. Okay. Wọ́n wá ní property lórí sílẹ̀. Lára àwọn ọmọ tẹ́lẹ̀ yẹn náà wá sí àwọn méjì tí wọ́n kú níbẹ̀. Ṣé wọ́n sì lẹ́tọ̀ọ́ nínú ìgbé àti wọn ò lẹ́tọ̀ọ́ wọn bọ̀ ẹni. Jazakumullah. Náà bàbá yẹn bí àwọn náà ti bímọ àwọn méjì tí wọ́n kú ní wọn. Jazakumullah. Sẹ́rí ń tẹ́ béèrè ó ti yé mi. Ń tẹ́ béèrè bàbá tó kú tó fọmọ 6 lẹ̀. Wọn wá tí ìpégun rẹ̀ nínú àwọn 6 yẹn méjì tó wá kú ìyẹn là ń pè ní munasakho nínú ogún pínpín so àṣẹ rí gbogbo ẹni tó bá ti wà láyé ńgbà tó kú tí wọn wá tí ìpégun yẹn tẹ́niyẹn náà bá kú padà ó ti lẹ́tọ̀ọ́ nínú ogún òkú nínú sharia Islam ó wá ní bá ti pín tó bá jẹ́ pé ẹ fẹ́ kí wọn ó pín ni tẹ́ ẹ fẹ́ pín lánàá sharia gbogbo ọ̀tọ̀ bá fẹ́ pín ẹ tẹ́sítì mi lórí nọ́mbà tá a máa ń pè jáde òun inshallah àbá yín pín tí ó sì wàhálà so àbá yín pín tí ó sì kíni o tí ó sì wàhálà ìlànà sharia Islam òun ara sharia tá à ń sọnù ẹ̀yẹ mú wá nọ́ọ̀sì yín ibi tó bá wà ń bẹ̀ wọ́n mọ̀ pé Islam lẹ̀sìn tó pé ọ̀kan sí ni ọjọ́ ètè ya gba Islam ọjọ́ ń lọ. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ọyẹ bèrè o. Ẹnìkan ni wọ́n máa ń jà oní. Wọ́n ń jà. Àwọn àpáàdé wọn bá wọn dá sí. Ìkàwé nígbà wọn bá wọn ní à Ọlọ́run ò lè gba bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ àjẹsí kẹta bá yín wípé àjẹsí kẹta wá. Èdè wa rò pé àwọn ní àbá kò ní ìdíbẹ̀ sọ báwọn. Ó ní nínú èmi ti gbọ́ àti kẹrin èyí bọ́lọ̀ ń tara. Wọ́n ní ẹnìkan ó ti yé sọ ẹ káàbọ̀ sọ bẹ́ẹ̀ inú lọ́sọ̀ àfáàbí bóró ti parí ìjà tó ti sú ọlọ́wọ́ gbà yóò ṣe wáàsì fún ẹni kò ní sọ pé Ọlọ́run ò ní gbà ràn wọn tó ti bá ṣùgbọ́n kò dáa kí mùsùlùmí ní tí ó yẹ kó sọ ni pé tí mùsùlùmí méjì tí wọ́n jọ jẹ́ ọmọ ìyá tí wọ́n bá ní kò sí láàrin ara wọn ànábì ni wọn ò ní gbà ràn wọn títí tí wọn ò fi yanjú kùnsínú tí ń bẹ́ ń bẹ́ wọ́n mọ̀ bá wọn kórun wọn bì kan wọ́n kàn hàngẹ̀ níjọba tó yanjú ìjà ni wọn ò tó bá wọn kó lọ bẹ̀ tó wá sí yanjú rẹ̀ yọ kóòtù ànábì òun ò kàn sọ pé Ọlọ́run ò ní gbà ràn yín ànábì ni ó kóòtù òun kọ́ ló sọ thirty get point bí báyìí àwọn ẹmọ́jà máa gbé ọ̀rọ̀ tánàbí bá sọ sọ́dọ̀ ara wa káwọn èèyàn bá wọn bẹ̀rẹ̀ wọn káfà sọ pé kinní kan báyìí ṣùgbọ́n wọ́n sáà máa gbé ọkọ̀ ànàbí lọ́rùn tó bá jẹ́ pànàbí lọ sọ ni o wọ́n gbé ọkọ̀ ànàbí lọ́rùn lórí irọ́ o. Hello.
Naam, salaam alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Awaken doctor olóòsùn rọrùn. Ṣé àwọn tó wà ń tàn sí ìmọ̀ méjì dárúkọ wọn kó àgbọ̀ pé yá mo fẹ́ ẹgbẹ́ mi yá táwọn náà ní Quran sọ tí ìdájọ́ kan tó wà ní Quran tí àwọn náà ló ń bá wí àbí àwọn yẹn tó wọ́n ti wọn àwọn yẹn tó ń jẹ orúkọ láfún mi. Ṣé àwọn alùkìtàb sáwọn náà sọ̀rọ̀ tìgbà náà ṣé náà ní ti ṣe àwọn àfáà fàmọ́ra wọn lọ́wọ́ àwọn àfáà kan ní àwọn náà ní àwọn kan nígbà tí lè pèlú ọkọ̀ gbogbo téèyàn bá ti ń fi rẹ̀ tí sì pé ló ń jẹ́ ṣùgbọ́n náà. Wa alaikum salam wa barakatuh. Orúkọ ni àríǹkà ọ̀gá adélékè. Náà. Yes sir. Alama mi. Yeah. Wa alaikum salam wa barakatuh. Ẹjọ́ studio line tá bá ń fún yín ní kẹ́ máa pè lásìkò sí tá bá parí ní kẹ́ tó máa pè line tẹ́ máa ń pè mí sí 090 98 88 99 39 091 2 mẹ́rin 29 39 studio line tẹ́ lè pè ní ìsùtá àgbénú ǹtẹ́ máa ń pè yẹ kàfí bí stop mi bá ní náà. Kí la wí? Ẹ máa gbọ́ mùsùlùmí pọ̀ ńlẹ̀ tẹ́ lọ fẹ́ kọjá kẹ́ ẹ máa díjú fẹ́ stress láàárọ̀ ọjọ́ Monday lọ ẹ ń bá díjú fẹ́ stress láàárọ̀ ọjọ́ Monday téèyàn mẹ́wàá bá fò so mẹ́sàn-án bẹ́ẹ̀ ọkọ̀ lè gbádànù Ọlọ́run ṣàánú wa. Wa alaikum salam wa barakatuh. Ẹ káalẹ́ o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ bèèrè sí. Náà. Lórí rísílà gbọ́n báwo ló jẹ́. Kí la wí? Wọ́n kàn sọ pé rísílà àdìbáwa rísílà àdìbí ṣé àkójọ. Náà. Ṣé pé àkójọ kákóra wa jọ kò sí pọ́blẹ́mù bẹ́ẹ̀ tó ti yé báyìí akórajọ afẹ́sẹ̀ wá sí yẹn kọ́ ni ṣùgbọ́n kí ni àwọn tó kó yín jọ kí ni wọ́n dúró lé lórí ìyẹn la lè máa question ṣùgbọ́n kò sẹ́ni tí èsì àkójọ so akóra wa jọ yín ọ̀kọ́ láburú but kí ni ìgbàgbọ́ àwọn ẹni yẹn kí ládi ọ̀kan wọn kí làwọn nǹkan tí wọ́n ń ṣe tí ọ̀dà àwọn nǹkan tí wọ́n ń ṣe tí ọ̀dà ẹja bá wọn sọ pé ẹyọ lè kó ẹfi lè kún àkójọpọ̀ ìsìlámù ọ̀tako so ti yé báyìí Ọlọ́run ó ṣàánú wa ọ̀rọ̀ ṣẹ̀ríà láti sọ gbogbo ẹ̀ mùsùlùmí ẹja máa patronize ṣẹ̀ríà ká fi ṣẹ̀ríà sì gbèsè ayé wa ká máa lo afẹ́fẹ́ ọkọ ni afẹ́fẹ́ ìyàwó ni ọmọ mùsùlùmí ọmọ pẹ̀lẹ́ engagement kódà tó ti báyìí agbáka kan lẹ̀ bí oúnjẹ àjànú so ìyàwó náà ń bọ̀ òun náà ń bọ̀ bí àkọ́bí èrè bí àkọ́bí ìwọ̀n báyìí ó ti dàbí àbíkà gbogbo wa níbi ìgbéyàwó mùsùlùmí kódà àṣàbùkù tẹ́ ẹ kọ́ ni tó ti báyìí nísìn Ọlọ́run ó kéèsì inshallah á máa pàdé. Èmi dúpẹ́ fọba tó ṣẹ̀dá mi ojúlówó mùsùlùmí ni mí mo gbà fọ́lọ́run mo tẹ̀lé tànàbí mo ń ṣẹ̀sìn bágbọ́yé mi ṣe mọ́ mo ń ṣẹ̀sìn bágbọ́yé mi ṣe mọ́ bó ti wù kó lè tó nílùú kan ó ti dájú párọ̀rùn fáwọn kan nínú àwọn táyé ara lọ́rùn káwa mọ̀ wọ́n ọba olóore káwa mọ̀ wọ́n ọba olóore alhamdulilayi rabbil alamin. ọba wa júwe sẹ́mínà fáwọn èèyàn torí pé ó ṣe pàtàkì gan fáwọn obìnrin lọ́nà 31 àtọ̀ndì 1. fún àtàbá fẹ́ kópa níbi ìkéde tí wọ́n sọ fún wa ní on the 31st àti on the 1 láti ibikíbi kí á wọ mọ́tò tó ń lọ sí olómi láti olómi ká wọ mọ́tò tó ń lọ sí Fatusi junction láti junction Fatusi ká gbé ọ̀kadà tó ń lọ sí Ìgbọ̀nà so ní mọ́ṣáláṣí Ìgbọ̀nà yẹn á ti rí ní ẹgbẹ́ ìfònà báyìí ní mọ́ṣáláṣí yẹn wọ́n ti kọ síbẹ̀ Ọlọ́run kó san wá ní ẹ̀sùn lóore 4:30 ní ìrọ̀lẹ́ 31st aago 10 àárọ̀ tí ò ní ilé ní àárọ̀ ìjọ 11 kọ́lọ̀ kó san alẹ́ sọ̀rọ̀ fún ìbéèrè kàbí kejì 070-1064-39 070-1064-39
Ridwanullahi Muhammad Jami eke Majiwa Jenwaka Sunna ni èmi ń jẹ́ wàlẹ̀ tó di ní ọ̀la lọ́dọ̀ àwọn ọ̀nà kan mi ò máa sẹ́lá.